A kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé. Mo kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àǹtí mi, mo kí yín. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn odi pé a kú oṣù tuntun tí a wà yìí. Oṣù yìí, oṣù ayọ̀ ni ó jẹ́ fún wa o. Oṣù ìdùnnú ló máa jẹ́ fún wa. Oṣù ọlá, oṣù owó ni ó jẹ́ fún wa. Oṣù àlàáfíà ló máa jẹ́ fún wa. Níta létà bá lóṣù tó kọjá, kóṣù yìí tó parí, á tẹ̀ wá lọ́wọ́. Aburú tí ń bẹ nínú oṣù yìí kò ní jẹ́ ìpín mi àti yín. Gbòrògbòdò ayé ò ní lù fún gbogbo wa jó o. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Ẹ káàbọ̀ sórí ètò àṣírí ilé ìwé àti gbọ̀n bàbá wa. Eléyìí tí mo mú wá fún wa lónìí, mo mú iṣẹ́ kan wá fún wa. Iṣẹ́ tó wúlò fún àtèmi àtẹ̀yin ló wúlò fún. Lórí ètò yìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí, mi ò kí bá wọn ìrà tí ò ní ẹ̀yin nínú. Ní tó jẹ́ òótọ́, tó jẹ́ reality, náà ni mo máa ń sọ lórí ètò yìí. Mi wá béèrè owó. Ní tí mo béèrè lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi ni pé bá mi subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, ẹ bá mi like. Babaláwo la bá jẹ́ ni, pastor ni wá ni, èyíkéyìí tá bá wò jẹ́. Ẹ jọ̀ọ́, ẹ ká máa ran àwọn èèyàn lọ́wọ́. Ẹ bàbá wa tẹ́ wà nínú ilé, ẹ má bínú pẹ̀lú gbogbo àwọn iṣẹ́ tí à ń fi kalẹ̀ yìí. Ẹ má bínú. A fẹ́ tàn mọ́lẹ̀ sí bí a ṣe ń lo ewé àti egbò ni. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò mọ̀ pé ewé àti egbò ń bẹ. À ń gbé iṣẹ́ yín lárugẹ náà ni. Ẹ má bínú sí wa. Ẹ̀yin ìyá àbíyè, ẹ má bínú sí wa. Ẹ̀yin àfáà, ẹ̀yin wòlíì, ẹ dákun, mo bẹ̀ yín, ẹ má bínú sí wa o. Ẹ má bínú sí mi. Ọmọ yín ni mo jẹ́ o. Èmi lọmọ gbogbo àfáà, ọmọ gbogbo pastor, ọmọ gbogbo babaláwo, ọmọ gbogbo oníṣègùn. Ọmọ yín náà ni mo jẹ́. Ìjà tẹ́ fi ń pọ̀n mí, Ọlọ́run ní jẹ́ kó já. Gbòrògbòdò ayé wà nílùú fún gbogbo wa jó. Eléyìí tí mo mú wá fún wa lónìí, mo mú iṣẹ́ Afunje Ìfẹran wá. Tested okay ni. Ó ṣe é ṣe kẹ́ ti bá iṣẹ́ ìpàdé nínú ìwé, torí pé ọ̀pọ̀lọpọ̀ wa agbọ́njú bá nǹkan yìí nílé, ṣùgbọ́n àkákún. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì, ohun tó gbé dání kọjá bẹ́ẹ̀ tó bá nílé, àmọ́ àkákún ẹ̀sìn àbí ọ̀làjú ó ti gba àwọn nǹkan yìí ní ọwọ́ wa. Ṣẹ́ríṣẹ́ yìí, tí ìfẹ́ méjì, tí ìfẹ́ ò bá sí láàrin tọkọ àti aya àbí boyfriend and girlfriend, tí ò bá sífẹ́ láàrin wọn mọ́, ẹ lè ṣiṣẹ́ yìí. A máa fi ń to ilé padà ni. A máa ń fi iṣẹ́ yìí to ilé padà ni. Ilé tó bá ń dàrú, ìyàwó ni ò nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ mọ́ ni. Àbọ́kọ ni ò nífẹ̀ẹ́ ìwọ ìyàwó mọ́. Gbìyànjú iṣẹ́ yìí kó o ṣe kó tó di pé àwọn obìnrin tó wà ń ta ká tó lo iṣẹ́ yìí fún ọkọ rẹ̀. Bí wọ́n bá ti lè lò ó, wọ́n á gba ọkọ lọ́wọ́ ẹ̀. Ìwọ kọ́kọ́ lò ó fún wọn ná. Kọ́kọ́ lò ó fún dádì yín. Tó bá lò ó fún dádì yín, dádì yín ó padà wálé yányán, kò ní nífẹ̀ẹ́ ẹlòmíì mọ́. Àfi ẹ̀yin nìkan náà ni. A máa ń fi iṣẹ́ yìí fi to ilé. Tí ilé bá ń dàrú gbùdùgbùdù, a fi ń to ilé padà ni. Àtèmi àti yín, ilé àtọ̀nà wa ò ní dàrú o. Ilé àtọ̀nà wa ò ní dàrú. Àwọn abínú ẹni, àwọn tó máa ń da lérú, Ọlọ́run ó lè jìnnà sí wa. Torí ọ̀pọ̀lọpọ̀ àfáà, ẹlòmíì ò ríran tó lóun ríran. Pásítọ̀ míì tó bá wò, tébi bá ń pa pásítọ̀ míì tó bá wò hàn báyìí, alọ́lọ́run sọ pé níbo lo ti rọ́lọ́run. MTN ló fi pè é ní àbí Glo àbí Airtel ló fi pè é. Bẹ́ẹ̀ làwọn oníṣègùn èké míì
náà bá wòkè hàn ẹ̀jẹ̀ láwọn tó máa ń lo fèrè tó ń lo bèbí tí wọn ò rí wò láwọn rí ó sì wọ́pọ̀ nínú àwọn obìnrin náà tó ń tojú bọlé kí ló ń wádìí ọkọ rẹ fún. Àwọn àfáà burúkú yìí wọ́n sọ fún ẹ pé ọkọ rẹ o báyìí 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 ló ń ṣe o báyìí 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 ni ká wá lè rówó gbà lọ́wọ́ ẹ wọ́n wá dẹ́rù bà ẹ́ wọ́n lè lọ́kọ ẹ fẹ́ fògùn bá ẹ sùn wọ́n ti dá lérú. Pásítọ̀ mi yóò ríran àwọn oníran èké wọ́n ní ìyàwó rẹ ló ń ṣe ẹ́ ẹni kan ti dá lérú. Ẹlòmíì ò ní ikú ń tẹ̀lé lẹ́yìn tó bá kọkọ rẹ̀ lẹ̀lẹ̀ ikú tó ń tẹ̀lé ẹ lẹ́yìn wọ àfáà kí ló dé tó lè yọ tó lè lé ikú yẹn dànù tó lè lé lẹ́yìn ẹni tí ó wá bá ẹ wọ́n sọ fún pé ikú ń tẹ̀lé lẹ́yìn ọkọ rẹ fẹ́ pa kó yẹra. Àwọn olórí burúkú àfáà kan bẹ tó jẹ́ pé ṣéwù lẹ́ pè wọ́n o olórí burúkú ni wọ́n ó wà káàkiri wọ́n ti dalé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì rú wọ́n ní kíyàwó kó kúrò nílé fọ́kọ wọ́n ní kọ́kọ́ kó kúrò nílé fún ìyàwó ẹ̀rín ìran èké ẹ̀fín ń dayé aláyé rú ayé yín ò ní dáa. Ẹ̀yin àfáà tẹ́rín ìran èké tẹlọ́kọ ẹnìkan yóò fi oògùn báyàwó rẹ̀ sùn ó fẹ́ pa á ni ayé yín ò ní dáa o. Bẹ́ẹ̀ náà ẹ̀yin pásítọ̀ náà tẹ́ ń dalé onílé rú ilé àtọ̀nà yín náà ó dàrú. Ẹ̀yin oníṣègùn náà torí kẹ́ lè bá obìnrin sùn àbí torí kẹ́ lè fẹ́ ìyàwó kẹ́ lè fẹ́ ẹ wàá gbìn gbìn sí obìnrin lọ́kàn ẹnì kó kọkọ rẹ̀ lẹ̀lẹ̀ ẹ àwọn fún ní oríṣiríṣi nǹkan kó lè fẹ́ yín ayé yín ò ní dáa. Mo kẹ́yìn bàbá wa tí ẹ ń fi tẹ́ gbéṣẹ́ ìdání pẹ̀lú òdodo. Àwọn tó ríran wà o ẹ má sì mí gbọ́ o àwọn àfáà tó ríran ń bẹ àwọn pásítọ̀ tó ríran ń bẹ àwọn oníṣègùn babaláwo tí wọ́n ríran ń bẹ ẹ̀tọ́ sáwọn onírọ́ Ọlọ́run ní dà wá láàmú. Ṣẹ́rí iṣẹ́ yìí ẹ bá mi lọ wá aáyán táwọn olóyìnbó ń pè ní cockroach òní ṣe ti rí ẹ bá mi wá aáyán ẹ pa aáyán yìí kó pọ̀ dáadáa ẹ pa kó pọ̀ dáadáa ẹ bá ti pa tó ti pọ̀ dáadáa ẹ bá mi wá ìtọ̀ ìdájí ẹ bá mi wá àti ewé amúnimúyè ó lè jẹ́ tútù ó lè jẹ́ gbígbẹ àwọn tàbá dẹ́wẹ́ amúnimúyè mọ̀ òun lẹ̀ ń wò lọ́wọ́ mi gbígbẹ ni màá fi tútù rẹ̀ hàn wá lójúmọ́ máwòrán yín torí àwọn tó ń ta ewé ọmọ irọ́ pọ̀ ìtàkùtà náà ń tà fún ẹni tí ò bá dẹ́wé mọ̀. Ewé amúnimúyè pẹ̀lú aáyán tó pọ̀ ṣé fọ́kọ ẹ fún ọkọ rẹ jẹ pẹ̀lú ògo Ọlọ́run ilé yín tó ń dàrú gbùdùgbùdù yóò ṣẹ́tù padà. Báwo la ṣe máa ṣe báwo la ṣe máa lò ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí bá mi share program yẹn bá mi like ẹ comment ẹ bá mi wá ìtọ̀dájí ẹ pa aáyán yìí kó pọ̀ ẹ kó sínú apẹ ìjóògùn ẹ fi ewé amúnimúyè níwọ̀nba ẹ fi sí ẹ da ìtọ̀ ìdájí ẹ dà sí ṣé ti dà sí bàbá ó yẹ jẹ́ àjò tó bá ti ń jó ẹ tó máa da ìtọ̀ yẹn sí títí a fi tàtọ̀ sí tán bá ti wá jó tán ẹ jẹ́ ká lọ̀ kó kúnná dáadáa ṣé a ti lọ̀ ó ti kúnná ìwọ lọmọ bí wàá ṣe fún ọkọ rẹ jẹ. Obìnrin lè lò ọkùnrin lè lò iṣẹ́ ìdájú o àmẹ́ni tó bá ti ní fẹ́ má fún o ẹni tó bá ti ní fẹ́ má fún o ó máa ń sọ ọkùnrin di wèrè ni o Ọlọ́run àtèmi àti yín Ọlọ́run ní jẹ́ ká ya wèrè bẹ́ẹ̀ yẹn kọ́ o kò ṣe wèrè tí ó wèrè alákìísà kọ́ o irọ́ o ìfẹ́ ò máa gbóná ní ọkàn ọkùnrin bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn o má jẹ́ ká fi ṣeré o ó dájú o àmọ́ Elédùmarè dájú jùlọ. Orúkọ mi ni Dr. Abiz Abolade ojú tí ẹ fi ń wù mí ojú náà ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi sí náà ní di porogodo ayé ò nílù fún wájó tó bá dìgbà míì màá tún mi ilé tó tún yàtọ̀ sí ilé ìwá ire o ó dìgbà kan náà.